kì í ṣe ìròyìn mọ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ó ti gba iṣẹ́ alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ gbajúmọ̀ gan onímọ́tò ní Alhaji Lamidi Mukaila ẹni tó pèèyàn mọ̀ sí Auxilliary ní kété tí wọ́n búra sáà kejì fún gómìnà tán. Ṣùgbọ́n àṣírí ti tú pé ìjà tó wà láàrin àwọn méjèèjì lórí bí ẹnu àti agbára Mákindé kò ṣe fẹ́ ká Auxilliary mọ́ ló jẹ́ kó pinnu láti fàyè hàn ọkùnrin náà. Ẹ rántí pé Auxilliary ni olórí tọ́ọ̀gì tó ń ṣiṣẹ́ fún Mákindé. Kódà táwọn èèyàn máa ń fọ̀rọ̀ rẹ̀ sọ Mákindé lẹ́nu pẹ̀lú bó ṣe máa ń jayé ọlọ́ba kiri ìlú Ìbàdàn tí yóò máa hùwà tó wù ú tí Mákindé kì í sì lè ká lọ́wọ́ kò. Kódà lásìkò tí wọ́n gbé Auxilliary lọ sílé ẹjọ́ lórí pé ó ń ba àwọn pátákó ìdìbò àwọn ẹgbẹ́ òṣèlú alátakò jẹ́ nìbàdàn lọ́dún tó kọjá, fúnra Mákindé ló lọ gba béèlì ẹ̀ tó sì jẹ́ pé lásìkò ìjà Mákindé àti gómìnà tẹ́lẹ̀ lẹ́kìtì olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe níṣe ni Auxilliary ń lérí níta gbangba pé òun yóò pa Fáyọ̀ṣe ní ìpakúpa nítorí bí àárín àwọn méjèèjì ṣe gún régé àti bí àárín wọn kò ṣe é rí gan ló fa ìjà Mákindé àti gbajúmọ̀ jàǹgbara fómìnira Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho nítorí Mákindé ni Sunday Igboho ń ṣiṣẹ́ fún tẹ́lẹ̀, ṣùgbọ́n nítorí pé Mákindé gbé Auxilliary sójú tó gbé lórí Sunday Igboho ìlà gbọ́ pé ó da àárín àwọn méjèèjì rú. Ṣá o àwọn tó mọ̀ nípa ohun tó da àárín Mákindé àti Auxilliary jẹ́ kó di mọ̀ pé láti ọdún tó kọjá ni ìjà náà ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n tí Mákindé ń pa á mọ́ra. Wọ́n ní lọ́dún tó kọjá Mákindé fẹ́ parí ìjà gbogbo àwọn ẹgbẹ́ onímọ́tò àtàwọn ọ̀gá onímọ́tò tó wà lọ́yọ̀ọ́. Ó fẹ́ kí ìṣọ̀kan àti àlàáfíà jọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá nílùú Ìbàdàn. Èyí wọn ló jẹ́ kí Mákindé sọ fún ọ̀rẹ́ tímọ́tímọ́ kan Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámójúrò láti parí ìjà náà, ṣùgbọ́n tí wọ́n ní Auxilliary yarí pé òun kò lè parí ìjà pẹ̀lú àwọn alátakò òun. Gbogbo ìgbésẹ̀ àlàáfíà tí wọ́n ní Ọ̀túnba Ṣẹ̀yẹ àti Mákindé ń gbé ni wọ́n ní Auxilliary ń dàrú, èyí tí wọ́n ló ń bí Mákindé nínú pé agbára òun kò fẹ́ ká mọ́. Ṣùgbọ́n o tí gómìnà ń pa á mọ́ra nítorí ètò ìdìbò ń bọ̀. Ṣá o lọ́jọ́ ayẹyẹ ìbúra sáà kejì Mákindé tí í ṣe ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá ìní gbẹgẹdẹ gbiná ìní òṣùwọ̀n Auxilliary ló kún àkúnwọ́ sílẹ̀ lọ́dọ̀ gómìnà Mákindé. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó mọ̀ nípa àṣírí ìjà àwọn méjèèjì wípé bí wọ́n ṣe búra fún Mákindé tán, Mákindé tó ti ránṣẹ́ sí àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò Road Transport Employers Association of Nigeria àtàwọn ẹgbẹ́ onímọ́tò míì láti wá síbi ayẹyẹ ìbúrẹ̀. Wọ́n ní níṣe ńgbà tí Mákindé tó padà sí ilé ẹ̀ tó wà lágbègbè Ìkọ́làbà ní ìlú Ìbàdàn, níṣe làwọn ẹgbẹ́ onímọ́tò Road ni wọ́n ń tẹ̀lé gómìnà tí wọ́n ń pariwo orúkọ ẹ̀ tí wọ́n ń yìn. Ṣùgbọ́n níṣe ni wọ́n ní inú mà bí Auxilliary àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n sì lọ dá àwọn onímọ́tò Road náà lọ́nà tí wọ́n ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú tí wọ́n ṣe wọ́n níṣekúṣe. Èyí gan ni wọ́n ló bí Mákindé nù wípé irú àrífín wo ni Auxilliary hù sí òun náà, òun tó jẹ́ pé òun lórí gómìnà tó lórí ìpínlẹ̀ Ọ̀yọ́ tóun ń lọ tí Mákindé wá lọ dá àwọn tóun fi ìwé pè tó ń tẹ̀lé òun lẹ́yìn tó lọ dá wọn lórí ọ̀nà tó ṣe wọ́n léṣe. Èyí ló jẹ́ kí Mákindé kéde nípasẹ̀ olórí àwọn òṣìṣẹ́ Ọ̀túnba Ṣẹ́gun Ògúwùyí wípé òun ti tú ìgbìmọ̀ tó ń ṣàkóso àwọn gáréèjì mọ́tò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ Auxilliary ká wọ́n sì ti gba iṣẹ́ lọ́wọ́ Auxilliary. Ní kété tí Mákindé ṣe yìí ńṣe làwọn ọmọlẹ́yìn Auxilliary ń fa wàhálà kiri débi pé àwọn ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ìní gómìnà kó sí gbogbo àwọn gáréèjì mọ́tò káàkiri ìlú Ìbàdàn láti dènà wàhálà. Lójijì ni làwọn ọlọ́pàá náà ya wọ òtẹ́ẹ̀lì Diamond tó wà lágbègbè Alákìá níjọba ìbílẹ̀ Èjìgbò nílùú Ìbàdàn níbi tí wọ́n lọ Auxilliary tí wọ́n sábà máa ń ṣe fàájì tí wọ́n rò pé àwọn yóò bá ń bẹ̀. Ṣùgbọ́n o bàbá ti na pápá bora o, àwọn ọmọlẹ́yìn ẹ̀ 78 tí wọ́n náà ti múra láti da ìlú Ìbàdàn rú tí wọ́n sì tó ti kó òbítíbitì ìbọn sọ́wọ́ ni wọ́n ká mọ́ bẹ́ẹ̀ o tí wọ́n sì kó gbogbo wọn pẹ̀lú àwọn ìbọn tí wọ́n kó tí wọ́n bá níbẹ̀. Ẹ̀yìn èyí àwọn ọlọ́pàá tó yabo ilé Auxilliary tó wà lágbègbè Olódó nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ló ráyè sá mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ tí wọ́n sì tó kó òbítíbitì ìbọn, ọta ìbọn àti àwọn nǹkan ìjà olóró rẹpẹtẹ nílé ẹ̀. Ní báyìí o gómìnà Mákindé ti ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá onímọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọn kò gbà ti Auxilliary, pàápàá Alhaji Lateef Akínṣọlá ẹni tó pèèyàn mọ̀ sí Tokyo. Bẹ́ẹ̀ ni Mákindé yóò kéde ọ̀gá onímọ́tò tuntun fún ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́. Ṣùgbọ́n o àwọn ọlọ́pàá wọn láwọn sì ń wá Auxilliary nítorí ó ti na pápá bora báyìí. Ọ̀pọ̀ àwọn tó súnmọ́ Sunday Igboho tó wà ní ìlú Kútọ̀nù lórílẹ̀‐èdè Benin Republic ni wọ́n ní ó ń fi àwọn méjèèjì ṣe ẹ̀yẹ báyìí
wípé yọkọlú kò wá jẹ́ bí ohun tó dà wọ́n pọ̀ inú padà tú wọn ká.